ní kéde kẹ́yìn wa. gbogbo ẹni tí ó bá mú wákàtí àlàfo mọ̀ sọ́ọ̀lì. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Kò sí aburú bíi kí ọ̀nà dàrú máa yàn lọ. Ìyá lè mọ̀ mọ̀ bí tẹ́ ń lọ. Mọ̀ orí ibú ni fún kó mọ̀ mọ̀ bí tẹ́ ń bọ̀. Ẹ̀bí tọ́lọ̀ bá dàrú wọn ni ẹ mọ̀ bí tẹ́ ń lọ ni ẹ padà sílé yìí mọ̀nà lé mọ̀ àlè yẹn burú. So bí ìgbàlẹ̀ tí a wà yìí ṣé yóò bá ní kò sí àyè wọ́n ẹ̀ wọ́n àgbà ọlọ́mọdé ìdarí ẹgbẹ́ ká ṣe ṣe lẹ́gbẹ̀ẹ́ àbúrò mo sọ fún yín ìjẹta mo ní gbogbo ọ̀dọ́ àfa bá ń lò ó nílò wípé ẹ bá àwọn òṣìṣẹ́ ẹ bá fi ọtí kù àbí tí wọ́n wá rò pé ìgbésí ayé táwọn kan ń lò lòun náà fẹ́ lò tí wọ́n wá ń ká ìdákùkà máa lọ́wọ́ àbí wọ́n ti ẹ̀ka náà ọlọ́run ti ẹ̀ wá ní kó máa rí ìlú owó ṣiṣẹ́ ìtọ́jú orí yín tẹ ìlú kan tí wọ́n bá ní kí wọ́n wá ṣàìsùn kò ní lọ ẹ da ẹni tí ó fi ọ̀dọ́ ẹ̀ tí ó fi ṣètò ọlọ́run mọ̀ yàtọ̀ sí ẹni tó lò rán rán ọlọ́run ti kẹ́mi yóò ọ̀rọ̀ àmúṣọfà mẹ́bù wa bí ìṣe máa gbé kíkẹ́ ẹgbẹ́ ìpè ọlọ́run ìṣe àná ọlọ́run àtàmẹ́bí ẹ̀rọ ìkàlùkù ti kí látàrọ̀ ọlọ́mọṣẹ́ ìdarí yẹn pẹ́ mo kí bàbá wa ìmọ̀mù láti ìbùwá ọlọ́run darí yẹn pẹ́ mo kí bàbá wa jánásì mo kí bàbá wa lásìkò mo kí bàbá wa ìmọ̀dí bàbá wa ìmọ̀mù àgbà láti ìlú gíla èdè ló di ẹlẹ́kẹta aláǹpàdé báyìí bẹ́ẹ̀ mọ̀ ń kà ẹlẹ́kẹta ọlọ́pọ̀jà ìyá rẹ̀. èmi ò sọ̀rọ̀ ọjà ọjà náà ti pàdé orí fún mi. ọ̀rọ̀ ẹ̀dẹ́gà ni ó mú kí àwọn ìwọ́n mu láti ìpín mẹ́ ọlọ́jà ìpín gbogbo àfáwà náà ni mo kí àfáwà Ahmed ọ̀rẹ́ mi dáadáa ṣe kàfọ́ àjà bàbá àgbà tí mo ṣe ń pàdé wọn lálákọ̀ọ́kọ́ níjẹta mo ṣẹ̀ṣẹ̀ ń rí wọn èmi bẹ́ẹ̀ mi sì máa ń fẹ́ràn kí àfáwà káàfáà mọ̀ tí ń ṣe kí àfa sọ̀rọ̀ tó dá lẹ́nu àfa ìwọ ni kọ́mọ pàdé àfa pàlágbà káàkiri ojú iṣẹ́ àfa àti kókó ọmọ kí kò ṣe wá sí ìlànà ọmọ pàlágbà kiri ẹsẹ̀ wí ọlọ́mọṣẹ́ ìjà rẹ̀ pẹ́ mo kí gbogbo àwọn àfa àwáyé náà ni mo kí kódà ìyẹn gbọ́dọ̀ mọ́ kí ọlọ́mọṣẹ́ ìjà rẹ̀ pẹ́ mo wá darí kíkí yẹn sí ọ̀dọ̀ ẹ̀dá gbogbo ẹni tí ó ní kí òun kí mo wá darí kíkí yẹn sí ọ̀dọ̀ ọlá kí mo kẹ̀yìn sí wọn tí wọn tí bá sì kí wọn ó sàǹṣọ̀ bí nlé ọlọ́mọṣẹ́ ìjà rẹ̀ pẹ́ bẹ́ẹ̀ àwọn sọ fún adébù wa ibi tọ́jà bá ti yára ti máa ń pàdé ìtọ́nù ní ọba wọ́n kí bàbá wa àgbà bàbá wọn kiri ọlọ́jà ní pẹ́ ọjọ́ ọ̀rọ̀ tí náà kì í ṣe ọlọ́wọ́ ọjọ́ ọ̀rọ̀ ọ̀bọ̀ ọlọ́run jẹ́ kẹ́mi yóò kù wọ́n kí bàbá yìí mọ́mú ní ansọ́ọ̀rù bíi abalẹ̀ kùlùbùlà mọ́dáná sì sàkókò ọjọ́ ọ̀rọ̀ kùlùbùlà áwòlìyá ìlàhà òyòrò kàrámálà yàrá òyìnbó sílùú tí wọ́n bá ní kí èèyàn lọ sílùú kan níta bá lọ́dọ̀ àwọn tí wọ́n tó wà nípa èèyàn tí wọ́n lòlù ẹni tó bá mojú ìlú rẹ̀ ló lọ bá kò wá ní àwọn ìdájọ́ wá láìpẹ́ débi kan wá ní kó wá bí wọ́n ti láìpẹ́ yẹn náà ni wọ́n ti lé ìtì lórí pé kan ní àfa àgbógbó àfa àkọ́lé ó lẹ́mí àforíjì àwọn àbáyé jẹ́ òun lẹ́mí àforíjì àwa ti ṣe àti lẹ́mí àforíjì àti wọn lọ́dọ̀ àfi tí wọ́n látọ́ wọ́n ti lọ wọ́n sì mọ́ gbọ́ ọkọ̀ rẹ̀ pọ̀ sí ìkọ̀rọ̀ láyé ìjọ wọn àlọ́kàn ni wọ́n kò lùwà kó wá sí wá sí láàmọ̀sọ̀ pátápátá wọ́n ti mọ́yàn lójú yóò ti ti bàgà ọlọ́mọṣẹ́ ìjà yẹn pẹ̀lú ọlọ́run nínú àfa àtàníyàn rẹ̀ kílẹ̀ sáfẹ́ ẹgbẹ́ ìwájú lẹ́wà àwọn tí wọ́n já lábàáṣe mímọ̀ gbogbo yẹn ni mo lè bá ṣe láyé mi kì í sábà mí kì í tètè tura lẹ̀ pàápàá torí pàápàá náà lọ tara wa ó dà yẹn tí ò ṣáà fà ó bá mọ iṣẹ́ ọwọ́ mo lè tura lẹ̀ pẹ̀ bó bá já láfa kí tó tura lẹ̀ pẹ̀ yóò pẹ̀ torí pé àwa náà la mọ́ múra wa sí ọwọ́ nínú àfa àtàníyàn wa da sáfẹ́ ẹgbẹ́ ìwájú lẹ́wà nínú àfa àti ó fẹ́ kí àfa ẹgbẹ́ náà gbórí nǹkan jẹ ìwájú lẹ́wà nínú àfa àti owó òun ṣe kàrà wọn ìwájú lẹ́wà ẹ lágbára kẹ́kọ̀ọ́ mọ́ pé ìrìkan ní kí wọ́n gbé òkú ní òkú wà ní lórí àbáyé mọ̀ sọ pé òkú òun kù wá ẹ lákòótó òun ló pa wọn. Ilé òkú wà ìjọ òun ló pa wọn. Àwọn àbá àti oúnjẹ àṣepọ̀ ọlọ́run yẹn èmi yóò kù. Ọlọ́run Mustapha nẹ́bù wa ọ̀rọ̀ yìí kì í tún ṣe ní ọlọ́run tún mọ́jọ́ ọ̀rọ̀ wa ọlọ́run tún mọ́jọ́ ọ̀rọ̀ wa. Mo kí aláàjì wa ẹ má bínú nípa aláàjì sí mo kí aláàjì wa ẹ̀sùn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ èèyàn yín ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ tí ń bá ń rí báyìí tí ìṣẹ́jú mẹ́wàá ń bá ti tẹ̀lé mi tí ń bá ń rí báyìí torí pé wàá sí ìṣirò lóṣòro ṣe àwọn èèyàn tán fẹ́ gbọ́ ó mọ̀ fẹ̀mí kan ro ìṣirò ó mọ̀ fẹ̀mí kan gbọ́ tó bá wá kọjá ààyè ó mọ̀ fẹ̀mí ṣépè tó wá dá kí ẹ̀ máa gbàgbọ́ ẹ̀bọ̀ látàárọ̀ kó máa ṣépè fún èèyàn lásìkò ìṣirò kò ní dáa sáré tèmi náà sì tàrẹ́ ẹ̀ ti pẹ́. Mo kí bàbá wa SOJ mo kí yín dáadáa mo kí yín dáadáa mo kí yín dáadáa èèyàn tí tẹ́ ẹ̀ bá gbàgbé níjọ́ náà tí ọ̀gá ń sọ fún yín pé nígbà tí mo ti ta àṣìjọ́ ń gbàdúgbò tí mo ṣe ń gbébi ẹ̀yìn ọ̀dọ́ yín lọ́wọ́ ọ̀gá wa sọ fẹ́ ṣe pé ó wọ́n kí mọ̀ mi ó wọ́n fàdúgbò ẹ̀jọ́ ń gbé
ẹ bá bá yín kí ẹ máa fún ọba tó máa fún ohun ọlọ́run tó mi ti sọ nọ́mbà yín o bẹ́ẹ̀ ní tèmi mi ò àbí mi ti sọ nọ́mbà yín o gbogbo àwọn nnkan ni wọ́n ti bà gbogbo nǹkan jẹ́. àmọ́ tí mo fẹ́ bá yín sọ ni wípé nínú ẹni tó ń ṣe lẹ́wà ẹ kì í ṣe ń tá mọ̀ ṣe wá àsìkò mọ̀ ṣe fún nínú ẹni tó ń ṣe lẹ́wà àmọ́ advice fún yín ni pé kẹ́ ẹ mọ̀ dàdú kẹ́ ẹ sì jó pọ̀ ju tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ lọ. àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan wọ́n sọ fún adájú lè tàbá ń ṣàgbéra níjọ mọ́tò tá a ṣe program fún ìsọfún ọkùnrin ní ẹ̀fà agbóyún mọ̀ mi ni kò ní já. nígbà tí ó ní ìmọ̀ọ́mù tó wà ń lù kẹ́ ẹ̀ wá ní gbogbo mọ́ọ̀mù tó wà ń lù ẹ bá mi kó ráìsì àpò mẹ́fà lọ fẹ́lòmí ẹ fún 400,000 ẹlòmí ráìsì àpò méjì ẹ fún 200,000 ẹlòmí ráìsì àpò márùn ẹ fún 500,000 ṣé gbogbo wọn yẹn náà ó sì sùn kí nǹkan ṣe ṣé wọ́n sì lajú lẹ́yìn kó sì ṣe ààyè kò ní ṣe irú ẹni bẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ bá a débi wípé kódà àtẹ́jọ́ tẹ̀ ẹ bá gbéyàn pé ẹ̀lú àfà kí wọ́n gbọ́hùn yín kó tó jọ́ mẹ́ta tí wọ́n bá rántí yín tẹ̀sùbá àwọn olóòrùn nìkan fi rántí yín. ẹ ti ń ṣe bọ̀tẹ́lẹ̀ ọjọ́ mọ̀ kébì ìwárí tẹ̀sùbá àwọn olóòrùn yẹn òun ni kí wọ́n fi rántí yín ṣàwùsù kí n tún àyà kan fún un. بسم الله الرحمن الرحيم وإذ أخذنا بني إسرائيل وإذ أخذنا ميثاق بني إسرائيل Ọlọ́run tí a bá wọn ọmọ Bani Israila sọ. وإذ أخذنا ميثاق بني إسرائيل Ẹ̀yà àwọn òbí rẹ̀ ló ti ní Bani Israila. Èyí ń tà àtàdéhùn rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ bí ẹ̀ tó di báyìí. Èyí ń tà àtàdéhùn fún wọn wọ́n ní ta fún wọn gbà ta fún wọn lówó tán torí kán ní olówó wọn ti ya wèrè síbi. Wọ́n ní tálákà ń dá àwọn láàmú ẹni kó pààrọ̀ gbèsè ayé tálákà kó lò ní 30 minutes. أخذنا ميثاق بني إسرائيل Wọ́n ní àwọn láàmú wọ́n ń dá àwọn láàmú ìwọ náà máa tọrọ gàrí fún 30 minutes dépò náà lówó ìyá yóò fi lẹ̀. Nígbà tó kọ́ lórí àwọn ẹ̀sùn ìjòwò ni pé kí ni. لا تعبدون إلا الله. Pé wọn àgbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ má mú nǹkan mi lọ́lọ́run inú mi sì dùn. Bẹ́ẹ̀ ti ń lọ ṣọ́ọ̀ṣì tó bẹ́ẹ̀ ti ń lọ kinní tó jẹ́ kí Àlùkùránì kó yọ kó nọ̀rọ̀ yìí. Ó yà mí lẹ́nu èmi tẹ̀ mọ́ òwe mo yà pé mo ti bàlẹ́ yín rí ìjọba tí mo fà lájì sí. Ẹni wá sọ fún mi pé ìjọ Ramadan lẹ́jọ́ sọ fún mi pé èmi ò lọ Mẹ́kà o ẹ bá rántí èmi ò lọ Mẹ́kà o nínú àwòrán yìí náà ó sì sọ fún mi èmi ò sí lọ Mẹ́kà o ó pe Kírísítẹ́nì kí ó tún máa ní káwọn àbámọ̀ wá sa ìrádì ẹ ti páàsì ń bì yẹn níta sọ fún àwọn tí wọ́n bá rí ibi yí báyìí pé kí wọ́n ṣe lọ́hùn gbogbo àwọn olówó tí wọ́n gba tiwa mọ́ yẹn tí wọ́n gba tàwọn àfàmà wà láfa tí wọ́n bá fẹ́ kàwé àbí wọ́n fẹ́ dépò kí wọ́n mọ̀ wá mọ́sálásí wọ́n mọ̀ bí tuntun báyìí wèrè jù wá lójú àwọn àtàgbà náà ní tẹ́lọ́rùn gbọ́dọ̀ kó sàánú wa ni wọ́n mọ̀ kó wèrè jù wá lójú wọ́n wá wá débẹ̀ tó ta bá kí wọ́n fún mọ́lúdì sínú ọkọ̀ dúdú ni wọ́n sì mọ́ lu wọ́n sì wá pé àǹbà tí wọ́n sì ní dé. ìta sọ fún gbogbo orú wọn báyìí ní wípé kí ni kí wọ́n sin Ọlọ́run ẹ ti kó bẹ̀ yẹn ó yá bọ́ síbòmí. وبالوالدين إحسانا. wọ́n láwọn tí wọ́n bá rí bí yín báyìí Kùránì ní ẹ gbọ́dọ̀ fáwọn òbí yín lẹ̀ àwọn tí wọ́n ti lọ lájú kó torí wọn yá àwọn tí wọ́n wà láyé lásàbà fún ẹ̀kẹ́ ẹ ti kó bẹ̀ yẹn. وبالقربى. gbogbo olówó tó bá ti rí nídìí pé tó ń bẹ lọ́wọ́ òun tòun nìkan ni yóò tán lójú ẹ̀. ẹ má ẹ bá rí pé tí ń bẹ lọ́wọ́ yẹn yìí kan lẹ́yìn ìjọba bí báyìí lọ́wọ́ báyìí àbí mi sábà parọ́ lórí pé bó o ṣe Ọlọ́run ó ṣe bó o ṣe Ọlọ́run ó ṣe ìtọ́lẹ́dẹ́ ìtẹ́yẹ Ọlọ́run ò bá sì fún yàn kò sí yàn tí ó fún yàn. àmọ́ tá a bá pàdé irun yín àgbọ̀rọ̀ torí ń tá gbà lọ́wọ́ yín ká má lè bá yín sòótọ́ ọ̀rọ̀ wéré abá kan jọ kan ó pàdé Fáṣọlá ńgbà tó wà ń gọ́fúnà ó lọ́lọ́